ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí ẹ kú ọjọ́ méjì mẹ́ta báwo ni ṣé wà dáadáa ẹ kú gbádùn ṣáfẹ́rẹ́ yóò tutù ẹ má wọrí gbogbo àmà wà òkè gbogbo àmà wà òkè ẹ ṣáà máa yí sọ́tún kẹ máa yí sósì kẹ máa gbádùn lọ́fọ̀ọ́ nínú ọlá Olódùmarè ẹ káàbọ̀ sí ọ̀tún ètò wa fún tòní kí lẹ rí sí ètò kan lórí èyí tí àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ àrà ilé-iṣẹ́ olóríire Newwa Media láti máa mú ètò kí lẹ rí sí wa fún yín. Newwa Media jẹ́ ilé-iṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni olólùfẹ́ yín ní tòótọ́ ọmọ tó jọ bàbá àbẹ́rẹ́ fìlà bàbá gbèmí lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ awo tí ṣọ̀gá wo ọmọ wọn ló wò dúró ajífẹ́ pé ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ kì í bàbá ṣílẹ̀ abẹ́ni lórí koromọ̀ bẹ́ni lórí rẹ́gírẹ́gí. èmi lọmọ bá a rí jẹ àwọ̀ làámọ̀ àwọ̀ òṣùlé ni mí ọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ ìtàn alága àgbélé. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò kí lẹ rí sí lónìí lórí ètò kí lẹ rí sí ìrírí ọkùnrin kan ni mo mú wá fún wa. ọkùnrin yìí wọ́n wà òkè láàyè tara wọn ò ná kọjá owó tí wọ́n ń gbà lóṣooṣù ṣùgbọ́n ìyàwó wọn bó ṣe ń ṣiṣẹ́ oṣù ló ṣe ní òwò kan ní ẹ̀gbẹ́ tó jẹ́ wípé òwò yìí máa mú àwọn owó tí ó dá wá fún ìyàwó. in short tó wá rà bẹ́ẹ̀ ni pé ọwọ́ mọ́mì wa ó lọ sókè dáadáa nínú ọlá àti ọrọ̀ ju ti dádì wa lọ ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ń dà mí ẹ má máa jẹ́ kí ojú tì mí láti máa sọ wípé I am a woman mákàgéni kí ló ṣẹlẹ̀ kí ló happen tá bá ti lè ní àwọn change pẹ́pẹ́pẹ́ kan báyìí àbí tá a ti ní little edge above èèyàn báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa bá ṣe máa kánga sàparè àwa bọ́ sí ọjà gbági àbálẹ́sìn lọ́yà àbí ká lọ ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ gbogbo shoulder pad tó wà ń bẹ̀ làbá mu làbá tò wọ́n léra wọn àwa kágàǹgà báyìí àwa máa tẹ̀lé bàṣù kí ló ṣẹlẹ̀ no be only you go make am now bí ọ̀rọ̀ Adékúnlé Gold anyway ó wà lọ́wọ́ gbogbo yín mọ́mì wa tí mò ń sọ ọ̀rọ̀ wọn yìí olúwa wa orúkọ rẹ̀ ti ní ìtò ní gbogbo ayé kò sí oye tí kò lè fi bá ọkọ ẹ̀ ṣeré kò sí oye owó tí ò lè yọ̀ǹda fún ọkọ ẹ̀ kò sí nǹkan tọkọ ẹ̀ ní òun fẹ́ fi owó ṣe tí ò ní dá lóhùn wípé kó wá gbà olówó orí mi ṣùgbọ́n ṣe rí mọ́mì wa yìí wọn ò fún wọn rí pé gbà mo yọ̀ǹda ọlọ́run jẹ́ ọ̀dẹ́ èṣì ni àmọ́ kán yá wọn ní owó mọ́mì wa wà nílé 24/7 yíyá wọn lówó yàn wá kí ṣe ìyọnu torí bàbá wa máa ń gbìyànjú tó bá ti gbogbo yìí wọ́n máa ṣiṣẹ́ kárakára wọn á dáwó padà àmọ́ àwọn ọ̀rọ̀ ìsọnù ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ má bàákùn gbé ẹnu mọ́mì wa ló pin sí wọn wá mọ ibi tá àti lè wọ́ dádì bọ́ wà láàrin ọjà wíwọ́ ni bọ́ lọ sáàrin èrò wíwọ́ ni nínú ṣọ́ọ̀ṣì wíwọ́ ni bọ́ wà nínú mọ́tò wíwọ́ ni kò síbi tó ti lè sọ̀rọ̀ sí dádì ṣẹ́rí ní ọjọ́ kan ṣáá lábẹ́ alága àti gbogbo ilé mọ́mì ti wá ọbó dádì ti wá bá a dé ibi báyìí kí ló ṣẹlẹ̀ àwọn ẹnìkan ọlọ́lá kan ni wọ́n wá tí wọ́n fẹ́ràn bí ilé wọn tí wọ́n gbé ṣe rí wọ́n wá bá wọn wípé àwọn wo ló bá wọn ṣe àṣeparí ilé yẹn design tí wọ́n ṣe ní ilé yẹn ní dádì wa ń bá wọn sọ̀rọ̀ lọ bá ń ṣàlàyé fún ọ pé tẹ bá pe lágbájá tẹ bá pe aródú nìsín aródú mọ bó ṣe ń kunlé lọ́dà tẹ bá pe ọmọ awóṣọ̀gá ó mọ bí wọ́n ṣe ń fá pákó mọ̀ ó ṣàbẹ̀rẹ̀ sí ní júwe fún wọn. ìyẹn ni mọ́mì wá rìn sí àsìkò lọ́ba dádì níbi tí dádì ti ń sọ wọ́n tó bá dáhùn ní kí ló tẹ̀ máa ń ṣe yín ná kí ló máa ń ṣe yín ná dádì wa tí ògbó ọ̀rọ̀ lẹ gbọ́dọ̀ mọ̀ ní mọ àwọn ẹni yẹn ni were you the one that brought them dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kí ni problem yín ẹ wọlé jàre dádì wa yìí wọ́n wá kéré lọ́wọ́ ara wọn wọ́n wá wora wọn báyìí wọ́n ní ó dáa bàbá rà lọ jẹ́jẹ́ láì pariwo bí orin kérúbù kan wá ní jẹ́jẹ́ láì sáriwo dádì bá ra tò lọ́wọ́wọ́ lọ́ba wọ inú ilé bó ṣe wá wọ inú ilé lẹ́yìn tí mọ́mì ṣe ètò fẹ́ ṣe tán ní ìta gbangba tó wọlé ó wá di pé kán wá jẹun dádì bá pe ìyàwó ẹ̀ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ torí wípé òjàjà lówó jù mí lọ àbó gbajúmọ̀ jù mí lọ tí n bá sọ̀rọ̀ mi ò mọ̀ sọ tí n bá gbápá mi ò mọ̀ ṣe
ohunkóhun tèmi gan fowó ara mi ṣe wà máa sọ fún mi pé kí ló kàn mí mo ṣe máa ṣe báyìí ó wá mọ̀ bí kan ló ti lè tàbùkù bá mi kí ló ń gbà nígbà tó ń sanwó gbogbo èsì láti wà sọ níyà ó bá tẹ́ ẹ lọ́rùn o ilé opt out o sì lè opt out because kì í ṣe pò ń bọ́ mi nà ó jáde bá ní ó dá àwọn ti gbọ́ wọ́n bá wọlé wọ́n lọ sùn wọ́n jí láyé àtàlàfíà ń gbà mọ́mì wá ti wá jáde tí wọ́n lọ ibiṣẹ́ torí bọ́n ṣe máa ń ṣe ni dáàdì wa máa lọ ń wọ public transport ni mọ́mì máa gbé jíìpù wọn gbé dáàdì dé bus stop láì kọ́gbọ́n ọ̀dọ́ náà ibi iṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà pa àwọn méjèèjì pọ̀ sí ibi iṣẹ́ bí mọ́mì ṣe lọ dáàdì náà bá yà mú àpamọ́ kékeré tí wọ́n mọ̀ pé wọ́n bá táwọn fẹ́ kó ó lè gbà dáàdì wa bá kó ṣòkòtò 2 ṣẹ́ẹ̀tì 3 wọ́n kó àwọn ìwé ẹ̀rí wọn gbogbo tí wọ́n fi kẹ́kọ̀ọ́ jáde gbogbo àwọn tí bàbá rí pé ó wúlò bàbá bá mú bàbá gbá wọn jọ sínú báàgì bàbá fi pápá bàbá bá dé ẹnu ọ̀nà tó bá wọlé ẹ̀ bá wọ pé àlọ́ lámilámi òun ni eléyìí bàbá bá bọ́ọ̀tà lọ́ba tẹ́kọ̀ọ́ lójú lọ́ba pàtì. nígbà àwọn ọmọ mi wá dé wọ́n béèrè lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ń bo dáàdì wa lọ ọmọ ọ̀dọ̀ bá ní dáàdì ti kẹ́rù wọ́n sọ pé kìnìún kan wọ́n ní ẹ fi sílẹ̀ kò tí ì yé ni ó máa yé ni nà ṣùgbọ́n máa wà òkè ìgbà tó bá rẹ̀ tó bá tán lọ́wọ́ ẹ̀ á mọ̀ ọ̀nà ọ̀dọ̀ òun á mọ̀ òun pé ókè ọ̀sẹ̀ kìíní lọ́sẹ̀ kejì lọ́sẹ̀ kẹta lọ oṣù kìíní oṣù kejì oṣù kẹta ó ṣe di pé mọ́mì bá bẹ̀rẹ̀ sí ní pariwo ni kí wá ló mú mọ́mì máa pariwo níṣe ni àwọn kan ni wọ́n dé ló bá ní ọkọ wọn ń kọ́ o bàbá ọkọ wọn o wọ́n ṣe àwọn òwò kan nígbà kan wọ́n á kó àwọn nǹkan yẹn wá wípé ṣùgbọ́n ọkọ wọn lọ́gbọ́dọ̀ rí mọ́mì ti wá rí pé dáàdì wa ti lówó mọ́mì ti wá rí pé dáàdì wa ò pàlé mọ́mì wa ti wá rí wípé báwọn ò bá tètè ká a mọ́ra káwọn ṣe ohun tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí àwọn ò ní jẹ nínú àǹfààní yẹn mọ́mì wa rí aláìsí pé látijọ́ táwọn ti délé yẹn àwọn olóyún orí débi táwọn máa bímọ tí bàbá yẹn bá fi lè lówó obìnrin míì ló máa lọ fẹ́ àwa yẹn ṣáà ti mọ̀ rú àwọn èrò yẹn mọ́mì wa bá bẹ̀rẹ̀ sí ní fi dáàdì wa wẹ́lọ̀ kiri ẹjọ́ ẹ bá ń wọ́kọ̀ mi wọ́n ṣàpè ìpàdé alára ìpàdé àjèrò ẹbí ọ̀tún àti ẹbí òsì mọ́mì wa ní kọ́ bá wọn bẹ ọkọ wọn jẹ kí ni o ṣe fún dáàdì wa kí ni mọ́mì wa ṣe fún yín tí ó fi dọ́lọ́rọ̀ tẹ pé wá pé èmi kọ́ mo pè ṣé òun ló pè wọ́n ní ẹbìrì lọ́wọ́ ẹ̀ pé kí ni wọ́n ṣe ọ̀rọ̀ wáde òun lèmi náà gbé wá fún wa lónìí lórí ètò Kí lẹ rí sí bí orúkọ ètò wa Kí lẹ rí sí ohun gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa ímeèlì àti nọ́mbà wa gbogbo tẹ́ ẹ ń wò lórí ẹ̀rọ yín tó bá dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ mọ̀ sí nípa iṣẹ́ wa nílé iṣẹ́ Nuwa Media ẹ̀yẹ́ tẹ atọ́ka tó lọ sí orí àsíá wa ìyẹn www.nuwamedia.com Nuwa yẹn ní àmì ohùn Yorùbá lórí òun ní kẹ́ lọ sórí àsíá wa ẹ pè wá torí Ọlọ́run ẹ má jẹ́ ń wá tọrọ urgent 2k láti wá ṣe àkójọpọ̀ àwọn fọ́nrán àwọn ayẹyẹ ìbílẹ̀ wa tó ń polówó àṣà wa ìṣe wa àti èdè wa gbogbo nílẹ̀ káàárọ̀ òjèrè lọ́gọ́ la máa dá yín lóhùn owó wa ò níyàn lára owó wa ò yá wa lápò a máa ríra láyọ̀ nínú ìdùnnú nínú ọlá tó pọ̀ àti ìfọ̀kànbalẹ̀ èmi ni ti ní tòótọ́ omi ò parúkọ̀dà aródù òjì gọ̀bì ọmọ wọn lówó òdùrú ajífe pé ṣírí ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ bá rí jà wọ̀ láàmú ọmọ bàbá kan mi tútù tí jó ni fàìfà àlàáfíà o. Nuwa Media.